ìyá Esabod ẹ jẹ́ sáré bá yín wà níbi tó ti nágbára ǹjẹ́ ń gbọ́ ẹ ní làákàyè rárá bó ṣe ń kó kéré mọ́ Esabod ẹ ní làákàyè o làákàyè kù díẹ̀ fún yín kó tó. In fact, I am highly disappointed in you wípé ẹ ti ẹ̀ dá mi lóhùn ṣé ẹ ti ya wèrè ẹ ní làákàyè rárá ni. Ẹ jọ̀ọ́ ẹ ní èmi oníkókó lójú ẹ wojú mi dáadáa kókó kọ́ ló wà. ẹ̀yin tèmi Portable ti fèsì sí ọ̀rọ̀ màmá Esabod ó ti fèsì sí ọ̀rọ̀ màmá yìí ó gbó màmá yìí padà bí màmá yìí ṣe dá sí ọ̀rọ̀ pẹ̀lú Lizzy Anjorin. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Portable sọ nínú fọ́nrán yìí, ẹ jẹ́ ká gbádùn ẹ gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Portable sọ nínú fọ́nrán yìí, ẹ jẹ́ ká wò ó. Ó gbọ́ kókó kọ́ ló wà lójú mi tó bá jẹ́ ọmọ Yorùbá wàá mọ̀ wípé ṣàǹṣà ṣá ọmọ yìí lójú nígbà tó wà lọ́mọdé. Ẹ gbọ́ ìyá Esabod and again ẹ lọ mọ nǹkan kan ṣẹ́rí mi ò lè wá kú kò lè róyè ilé bàbá ẹ jẹ o bí ó ti rí kórí ló máa móyè jẹ. ìyá Esabod ẹ kọ́kọ́ lọ gbàgbé wípé bóyá ẹ̀rù máa ba èmi fún yín ṣebí kò ju ẹnu tẹ́ fi ń sọ̀rọ̀ yìí náà lọ ṣebí kò ju àwọn àràbù èébú tẹ́ máa ń bú àwọn èèyàn yìí náà lọ èébú tẹ́ ń bú àwọn èèyàn àràbù ní àràbù àwọn nǹkan tí kò ṣẹlẹ̀ tẹ́ máa wé mọ́ ẹ̀dá lẹ́sẹ̀ nítorí wípé ẹ fẹ́ kó dàbẹ̀ nípa ẹ mọ̀rọ̀ sọ kí lẹ wá sọ tó ń dùn ọ̀rọ̀ wo dídùn wo ló wà nínú èébú ẹ ní làákàyè orí yín ti dàrú ẹ wá mú ògógóró ẹ rọ́ síke ẹ po mágbo jẹ̀dí ẹ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ ẹ máa mú so ẹ lè bá àwọn èèyàn sọ̀rọ̀ láìṣàgbó láì mú ògógóró ẹjọ́ lẹ́gẹ̀sì wo lẹ̀ ń lé sílẹ̀ ìyá Esabod ẹ wo bí àwọn èèyàn tó ń wo ètò yín àwọn ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé orí yín ò pé àwọn ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ ní làákàyè àwọn ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé orí yín ti dàrú at the same time náà mo rí páwọn èèyàn ń sọ ẹni tó bá ti sòdodo ẹ máa block ẹni yẹn ṣé ẹ ti ya wèrè ni. Aburú wo ló wà nínú wípé ènìyàn kan sọ pé màmá má dá sí ọ̀rọ̀ ẹgbẹ́ wa mọ́ ìbàjẹ́ wo ló wà nínú wípé èèyàn kan sọ pé àwọn àgbààgbà ti wá yìí tó fi ṣẹ́ ilé wa lọ́wọ́ yìí ẹ má embarrass wọn mọ́ ẹ má yẹ̀yẹ́ wọn ẹ má dọ̀tí wọn mọ́ ẹ yé bastardize industry wa mọ́ ṣé tó bá di wípé industry yẹn wó ó kú àwọn èèyàn ò rí nǹkan jẹ mọ́ pẹ̀lú gbogbo ohun tó lọ́lọ́run fún ẹ Esabod jọ ṣé o lè dá nìkan bọ́ gbogbo wa ṣé o lè bọ́ yàwó ṣé o lè bọ́ àwọn ọmọ wa wà wá lọ kó àwọn àràbù èébú